mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ìlú Ìjẹ̀bú-Ìfẹ́ la wà a wá ṣe ọdún Ọbàtálá nílùú Ìjẹ̀bú-Ìfẹ́ torí a ti sọ pé gbogbo sàkọ́rọ́tà láàlọ́ mọ́ ṣe láàmọ́ jídìde nípẹ́lú kẹwàá tí ò ló ṣàkóso àṣemọ́ ló ń bẹ kò sí àṣerí àbúrò mi ló wá pè mí láti ìlú òyìnbó wọ́n sọ pé òṣàlù tàwọn náà pípa àwọn fẹ́ máa ṣe lọ́dọọdún pé àwọn fẹ́ máa torí ẹ̀ wálé máa rẹ pé tí a bá kàn sọ̀rọ̀ online tiwa ni kúmọ̀ tó sàfẹ́ ní sífẹ́ nìyẹn kan àmẹ́ tó sàgbàlẹ̀ àmọ́ kí wọ́n á sọ pé irọ́ o ipò torí ti pé láwọn kìrìsìtẹ́nì àwọn náà mọ́ give testimony pé nǹkan báyìí ní Jésù sí fáwọn bọ́dà ìwọ́n sọ pé èyí tó sàfẹ́ fáwọn pàwọn olùgbà àgbé sàlàyé àwọn láíláí àwọn nígbà táwa látàárọ̀ àríkó sàwọn lágbára tó tọ́ bọ́dà mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn tó ń wò yìí. ẹ ṣe gbogbo ẹ̀yin olùwòran wa orúkọ tèmi ni amójú ẹ̀rọ ọmọọba Olúmídé Gbádéṣeré Olútúnfẹ̀ṣe. ẹ ṣé mo dúpẹ́ mo ní ẹ̀yin lè sọ̀rọ̀ pé ta lọ́lọ́run ètò yìí àwọn ọmọ Yorùbá a ní nǹkan tí tó ju tiwọn lọ wípé òṣàlẹ̀ tí náà wípé pẹ̀lú àṣẹ Òdùmarè ọdọọdún wípé òṣàlẹ̀ yín wípé wọ́n bá yín celebrate ju òṣàlẹ̀ Mọ́kà lọ nípa ibi tí ẹ gbèdé wípé ẹ tuntun sọ. Ọlọ́run ni àṣẹ o. ó pọ̀ onúwe kọ́bọ̀ ṣùgbọ́n ká kọ́ dúpẹ́ fọlọ́. a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Rúmọlẹ̀. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọbàtálá sábà bá mi nù. Àdàbà. bàbá mi alábàá láṣẹ ni bàbá tèmi kẹ jáwé kẹ ìwà gbó. bẹ́ẹ̀ni yóò máa sọ bẹ́ẹ̀ ni Ọlọ́run Olódùmarè sì máa fi pàṣẹ sí. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ń bá rò fọ́ ọ̀rọ̀ ń bá rò. kí n jẹ kọ́ ìlú èbò tẹ ti wá wọ́n tún máa pòwe sí ilé tí bẹ́ẹ̀ ni ẹ bá dé bá ṣe ń pòwe ní ìsìnkú ònìkẹ́yà eléyìí dára Ìjẹ̀bú eléyìí gbé kèsì ìlú èbò ló ti wá. ọmọ Yorùbá gidi ni mí. kábíyèsí Olódùmarè. ojúlówó ọmọ Yorùbá pápá ti tàn Yorùbá. ọmọ ọkọ. ṣe rí ní àkọ́kọ́ inú mi dùn pé ṣẹ̀ṣẹ̀ ń padà bọ̀. ẹ jọ̀ọ́ ẹ má bínú gbogbo ẹ̀yin ẹlẹ́sìn tó kù kò ń ṣe mẹ́ta nìkan ẹ̀sìn pọ̀ káàkiri ayé ẹ̀mí júbà yín o. ẹ̀sìn tèmi kò sẹ́ni tó right kò sẹ́ni tó wrong ṣùgbọ́n tí repercussion ẹ̀ bá dé ṣe o lè dúró. mi ò ní tí ẹ ò dáa mọ́ ní tèmi ò dáa bọ̀ tó bá ta lù mí tó bá ta lù ẹ́ ṣé tí repercussion ẹ̀ bá dé ṣe o lè dúró. mi ò criticize ẹ o èmi ò ní problem pẹ̀lú ẹ̀yin ẹ̀sìn o. I was trained by Methodists. I eventually grown as far as what's it called? Pastor in this theology, new generation Christianity. Or I knew things. The best education anybody can ever have. Ẹ má bínú, nǹkan tó lè ní jù ní ayé yìí tó lè ní gbìyànjú kó travel. Ó jẹ́ pé ilé kejì ẹ travel lọ́bẹ̀ ilé tó ẹ máa mú ojú kan wá ìmọ̀ kiri. àwọn àbá wa sọ wọ́n sọ pé ọmọ àádọ́ta ọdún àtọmọ tó ló gbàdọ́ta ìlú ẹgbẹ́ ni wọ́n. kò sí rọ́ńbẹ̀ wọ́n rí débẹ̀ ni. káwọn àbòkù lọ rí olóòrùn ìdí tèmi ṣe wá celebrate nǹkan tí mò ń celebrate lẹ́nu tó jẹ́ Ọbàtálá ọba takuntakun. gẹ́gẹ́ bí n ṣe sọ tapá titan mi jọ ọmọ ọba Ìjẹ̀bú-Ìfẹ́ ìyá bàbá tèmi nílùú Ìjẹ̀bú-Ìfẹ́ tá a wà yìí. ìlú yìí tá a wà yìí òun ló sọ èmi ní ọmọ ọba Gbádéṣeré sọ mi ń ṣàṣàwọ̀. àwọn kankan wá ṣẹlẹ̀ lọ́dún kan ọpẹ́lọpẹ́ ìyá yìí tí ó bá sí ìyá ìkọ̀ wá má ṣe mi ṣùgbọ́n ọmọdé ló ṣẹlẹ̀ nígbà ọmọ. pé ní tó jẹ́ kẹ́ dúró tí Ọbàtálá pé ó tó dúró tì. ẹ ní sáré London yàrá ẹ ṣàmì. àmì o àṣẹ. èèyàn ti sáré London yàrá kan lójú yín rí ẹ̀rọ Ọlọ́run apá yìí náà níjà rí dààmú lọ. àṣẹ o. ju gbogbo ẹ lọ mi ò dẹ́rù bàyàn kankan mò ń sọ bóyá rí ni o. ọdún náà jẹ́ ọdún 1977 ọmọdé ń gba report sheet kó ṣe tán primary school primary 2 to primary 3. 1977. That was 1977. I was 7 years old. mo bẹ̀rẹ̀ primary school at the age of 5 ọmọdé márùn-ún. ọwọ́ mi ò tí tètè. ju gbogbo ẹ lọ ní ọdún náà nígbà tí ń gba report sheet dé nìyá mi bá bi mí pé káàbọ̀ ọkọ mi òun wà ní kitchen má lọ òkè
oúnjẹ fẹ́ jiná fún ọdún kan òkè yẹn mú gan inú ló ò tí ì jẹun ni tó bá jẹun ni ká má bòpò lọlé olóró mo lu ọdún kan lẹ́ẹ̀lẹ́ mo dẹ̀ yọ tán mọ́lẹ̀ ó dẹ̀ bá békìrì méjì lọ lọ́wọ́ ìyá mi ó ta békìrì méjì lọ́kọ̀ọ̀kan ò ṣẹlẹ̀ máa lajú ń jọ mi á ní Oǹdó ló wà yìí ó ọmọdé kí ni mo mọ̀ máa lajú ń jọ mi á ní Abẹ́òkúta ló wà yìí ó ọmọdé kí ni mo mọ̀. mo lè iwájú pásítọ̀ iwájú àfà mélòó lẹ fẹ́ kà ọ̀n títí ìyá bàbá mi yìí ṣeré wá Èkó òun ò rí wọn fún díndín oṣù mélòó kan ó jẹ́ àwọn tẹ́nàntì náà sọ fún pé ọdún kan tí gbádé ti wà nílẹ̀ rèé ó yọ owó nú àpò ó fún tẹ́nàntì ó ní bí kíbi tán àpọn wá wọn. ẹ wà nílẹ̀ báyìí tẹ́ǹjọ́ bí àbẹ̀là ní gbọ́dọ̀ sun anywhere mọ́jú. pé kí wọ́n gbé yín bọ̀ bí kí n bá ń pọ̀. lẹ́yìn ọdún gbogbo èyí tá à ń sọ yẹn mi ò yọ pé mi ò mọ ìtàn eléyìí ò bọ̀ tẹ́mi mò ń jẹ̀rora ìtàn lè mọ̀ fẹ́ tí gbọ́ gbélé ilé tà torí mi ṣe ń gbé mi o èmi ò mọ gbogbo eléyìí o ní nǹkan tó ń ṣe mí o. ẹ ti wọ conscious. many times máa ń lù sí ẹni mo lè come around màá tún lọ. Anyway nígbà tí máa jí láàárọ̀ ọjọ́ náà ṣe mọ̀ pé ọmọ ọdún méje aago mẹ́fà aago márùn-ún òru yìí ní lójú ẹ̀ mo jí ní ìgbẹ́ nínú yàrá ìyá yẹn lábẹ́ kòkó yẹn mo dẹ̀ lajú ó dẹ̀ pè mí lórúkọ yẹn ó ní ibà mi bẹ́ẹ̀ ló máa ń pè mí. nígbà tí wọ́n ti wá gbé káàkiri ìyá ẹ̀ wá pè yín ó wá sèkó pé kí wọ́n gbé yín wá sí ilé ọ̀rẹ́ mi ó wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún ó wá ní ibikíbi tó ń bá wà mi ò gbọ́dọ̀ sùn bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ gbé mi dé Ìjẹ̀bú-Ife. wọ́n gbọ́dọ̀ gbé yín dé di Òòṣà Ọbàtálá. bẹ́ẹ̀ni. wọ́n wá tẹ yín di Òòṣà wọn. wọ́n dẹ̀ tẹ̀ mí síbẹ̀. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí wọ́n ti gbé yín káàkiri. wọ́n ti dán owó dáná ní bẹ́kìrì méjì ti lọ. ẹni tó bá mọ̀ ìyá mi dáadáa ni mo ṣe á sọ fún àárín ọjà mo ṣe mo gbé dàgbà Ògúntóyè West Street àwọn táà ní junction ìyá àfi dúrà àdẹ̀bí dọ́nu àti anybody. So mo mọ nǹkan tí n sọ. To cut the long story short ńgbà táwọn máa fi fóbẹ̀ yẹn ìyá yìí yán kọ́ mi jókòó bàbá mi ó dẹ̀ fún mi ní nǹkan táwọn sọ mo dẹ̀ jẹ́ mo dẹ̀ tó sùn padà. nígbà tí ilẹ̀ máa mọ́ ọmọ gbọ́ wájú lẹ́yìn kan sọ páàsì àwọn tó ń gbá bọ́ọ̀lù àwọn ọmọdé ẹgbẹ́ mi lèmi náà bá tẹ̀lé ohun mi ni mo tẹ̀lé pé àti máa déwájú rẹ̀ mo báyà yìí bá mi káàárọ̀ mo kí ojú rí ló fi ń wò. lẹ́yìn tẹ̀lé yìí lálẹ́ fúnfún. tí mi ò lè rìn fọ́dún kan ó dàbí pé àbí ọmọ bíi títí rẹ́ náà jìyàn dọ́là. ńgbà tí òun gan máa fi àṣẹ ìyá mọ̀ nǹkan tó ń ṣe ó fojú rí ìwò mi èmi jọ àwọn tó ń gbá sẹ́ẹ̀tì. lẹ́yìn tẹ̀lé di fún bí ọdún kan. bẹ́ẹ̀ ṣe kárí gò nìyẹn. ńgbà tí dírẹ́fà tó ń gbéyàwó ìyá mi bọ̀ dé mo lè fojú ibẹ̀ hàn yín bóyá páàkì bá ìyá mi dúró kò mọ̀ bóyá kó mú òfò àbí kò yé. nígbà tẹ́mi náà wá rí wá yé mi náà wọ́n á sáré lọ gbà. nǹkan tó ṣẹlẹ̀ tí mo sọ yìí tí n bá tún rántí ó kò mí ọpọlọ mi ò rántí fún 46 years mo ṣe rántí last year ní tí n sùn sí. mo wá lajú ẹtúróye mo wá rí gangan ìyẹn ìkòkò mi. Ọbàtálá ọba tó ń ṣe àwọn àtakótakó. mo wò ó pé ṣé mo wà ní trance ni mo tún jíra mi wá yé mi mo ní ìdàpọ̀ sí wa. Òòṣà ló yọjú pé àwa la jí òdìdé ń jọ sí o àwa là ń bọ́ sí àwa la wà lẹ́yìn ẹ̀ o a sì fi ọ́ lẹ́ o. wọ́n á sọ fún pé ìpadà bọ̀ mi ń rí ààyè o. ẹ wá dé Òòṣà yìí last year. mo ti bẹ̀rẹ̀ láti last year kò ní dúró ọdọọdún ni bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ yìí. àwọn ọ̀rẹ́ mi tó wá láti lọ́nà wà. káàkiri gbogbo kọ́ńtì tẹ̀yẹ̀ ti travel lọ. a lè lẹ́nu nínú kí wọ́n ti ń pè continent tó wà ní ilé ayé tó jẹ́ méje at least mo ti débi náà ó kéré jù tí mo ti dé náà lẹ́yìn pé mo débẹ̀ tí n tún débẹ̀ so ká dúpẹ́ fún lọ. èmi ò wá lérí o mi ò báyọ̀ kan jíyan kankan ṣùgbọ́n èmi fẹ́ kí ìwọ wá dé mi wò tó bá ti nínú kan tó bá yẹ fẹ́ kó rí fẹ́yàn kó rí fún ẹ bẹ́ẹ̀ ìwọ lọ di Ọbàtálá kó sọ pé Ọbàtálá nǹkan báyìí mo fẹ́ kó dẹ̀ fọkàn kan ṣe tí ò bá rí bẹ́ẹ̀ kó lé mi kọ́. ọ̀tá lọ́lọ́ máa ń sọ ọ̀kan pé ẹja àtàgbé wọ́n náà wọ́n ègè ká mọ̀. ká fojú èwo ní ìtàn lágbájá kan sí kíní kan. àti gbọ́ àwọn òsọ̀tàn ayé kan. mi ò ní ever do any Christian religion ẹgbẹ́ nǹkan tí mo sọ all right and wrong ni mí ṣùgbọ́n when you think you are right can you face the consequence and when you think you are wrong can you face the consequence tó bá ti lè mú consequence ẹ̀ ṣe bó ṣe ń wẹ́. kábíyèsí lódùmarè. ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ láti àárọ̀ yìí o.
tí pé àwọn òòṣà wa ń ṣe bẹ́ẹ̀ bí ìtàtijọ́ àwa là sì mọ bí ìtàtijọ́ à ń tanra wa. àwa ń tanra wa. À ń tanra wa gan. Àwa lọ ìyá mi wọ́n gbà gan ọ̀tá bakery ọ̀tá kéwà ni. ṣé báwọn tó ń ṣe ìṣẹ̀ṣe onírọ̀ bàbá yẹn náà wà ń bẹ̀ àwa máa tún gbogbo ẹ̀ ṣe nítorí ìṣẹ̀ṣe ò fi àyè gba ìdọ̀tí àwọn onídọ̀tí yẹn ló jẹ́ kí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀. báwọn ṣe náà láwọn onídọ̀tí láwọn onídọ̀tí àgbẹ̀dọ̀ má bára wa sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni nínú ìṣẹ̀ṣe báwọn ti dáńdọ̀tí náà ṣe làwọn aláwọn onídọ̀tí mo ṣe tó bẹ́ẹ̀ báwọn ọmọ yẹn ìyá jẹun. mi lọ́wọ́ tí ń ṣe máa ní olómọ wá mi ní àwọn ṣe fún ẹ nìyẹn ìyẹn làwa ń ṣe tán lè pa àgbọ̀ ẹni tó bá máa ṣàánú ẹ̀yìn ni ọmọ wá èmi mo sọ fún ẹ ẹni tó bá máa ṣàánú ẹ kò ní béèrè owó lọ́wọ́ ẹ. Why you stressing me when you can't help me? Why? Bàbá àgbò ní tán lórílẹ̀ àṣẹbẹ̀rẹ̀ ni o a máa ṣe pẹpẹ onípẹpẹ ló ń ṣe ń lé arọ a máa ṣe pẹ. àtàṣùlẹ̀ sọ fún wa ní fáwọn ọmọ ìyá wa táwọn náà wà káàkiri àgbáyé nípa pé bí ìṣẹ̀ṣe tí wọ́n náà lè ṣe ní ìpanu nílẹ̀ lè àmọ́ lórí gbà wọ́n torí báwa ṣe gbé yìí táwa fẹ́ lómi náà tó gbé lumi tó kálukú jíṣẹ̀ṣe tá à ń jíṣẹ̀ṣe wa tá à ń padà sílé èyí tí àṣà tiwa àti ìṣe wa ò fi ní parẹ́ nìyẹn torí inú ẹ̀sìn ìbílẹ̀ àṣà ìbílẹ̀ ibi ẹ̀sìn ìbílẹ̀ ni àṣà sápamọ́ sí tá a ti fẹ́ pa ẹ̀sìn ìbílẹ̀ tì àṣà wa kú irú ọkàn mọ́ tó pa yẹn lónìí bàbá tá a ti fẹ́ pa ẹ̀sìn ìbílẹ̀ tì àṣà yẹn gbúdọ̀ kú torí pé ẹ̀sìn àtọ̀hún ìwà yẹn òun náà kó àṣà tiwọn sínú tó ń gbé bọ̀ pẹ̀lú àṣà tẹ bá ti gbà yẹn máa gba gbogbo ẹ̀yìn. àmọ́ owó lẹ́nu fáwọn táwọn náà tún ló ṣàlẹ́ tí mo jákúnra. ẹ jọ̀ọ́ eléyìí I'm talking in terms of international level if we are all aware if we can think deeply petroleum product is getting fizzled out everybody is going green go and research the only institute that can fetch Nigerian good money again is tourism culture and tourism let's invest ẹyọ yẹn ti bá gbàmú tá bá organize mi ò yọ sọ o mo ti ń gbé fàǹtí látọmọ ọdún 6 o ẹ tì ní mi o mi ò yọ sọ o àgbélémọ̀ mi o ẹ ti mo gbé ìyá mi ò kó yan so tí n bá gbá ẹyọ festival mọ́ lórí tourism just give an opportunity all we are asking for in this country is just level playing ground. Let's just do normal. We don't want anything. Give us basic and leave everybody alone. We got too much. Me, I know what I can still do with tourism and culture. Nígbà tó mọ òyìnbó ń sọ fún mi pé Olúmídé best friend mi fún apátitọ́ ń sọ fún mi pé you guys can talk to nature. We don't have that power. Èèyàn kan dẹ̀ ń sọ pé kójú òrọ̀ níbi tó ti ń ṣe patí òrọ̀ na you dey whine you dey play. Èèyàn kan tó wá ń sọ fún ẹgbẹ́ ó dà òjò tó rọ̀ ẹ̀ dákẹ́ ó tún dákẹ́ lájọ you have power to talk to nature ó máa lọ́ọ̀gì gan. àbá mi ẹ ṣé mo dúpẹ́ gbogbo àwọn èèyàn dúpẹ́ lọ́wọ́ yìí àwọn ìyá lóríṣà tá a jọ ṣe látàárọ̀ yóò bí kẹba mi dúpẹ́ lọ́wọ́ wọn tí wọn kọ́ àwọn tó ti kíni tí mo jẹ́ kó parun. bẹ́ẹ̀ ni ẹ wò ó nígbà tẹ́mi sọ yẹn 46 years tí ò bá sí àwọn ilé mi gan sọnù forever ni. Àwọn kan wà tán ti ṣe mistake sun tí wọn generation to generation ó ń tẹ̀lé wọn lọ ni. Mi pé àrùn mi lẹ̀ ni mo lè fi ibi tí ìyá yìí tó fi gbogbo kí ní ilẹ̀ ibi tó wà àwọn ibi ra mo tọ́jú òṣà ńlá mi sí òṣà ńlá nìyẹn obìnrin òṣà ńlá ni. Ìyá tó gbà mí tó gbẹ̀mí tẹ́ wọ́n ti fi mí ṣe àwọn ìkòwé lè ẹ̀yẹ ká kàn fry ẹ̀yẹ ká dín ní kí ọ̀kan sọ pé gbogbo lélẹ̀ ẹ̀ lè jẹ́ ó dẹ̀ dé ogun láti gbọ́. tí yàyọ̀ bàbá gbà yìí gbà yẹn gbogbo tẹ̀ ẹ̀dá lónìí ẹ̀yin lẹ́sẹ̀ pẹ̀lú military US military ẹ̀dọ́gba sí ǹjẹ́ yẹn lè dá ǹjẹ́ yẹn lè dá. I'm a veteran with British Army. I'm an engineer core that's my trade. The British Army E4 regiment that's my regiment. So mi ò yọ sọ ẹni tí mi ò kú kúnra mi nǹkan tí mo ṣe mò ń sọ yìí nǹkan tí ń jẹ́ mò ń sọ fún yín mi ò ń ṣàyà bẹ́yàn what you see is what you get. Inú mi dùn sí pé ṣé pé oníṣẹ́ ṣe ní nǹkan tó dáa tó báyìí àwa ń gbé pamọ́ mo mọ̀ pa wo oníṣẹ́ sí mo mọ̀ pa jámọ̀ kankan mo mọ̀ bẹ́ẹ̀ ni pé kí ló sá wá sí fún wa rí. bàbá mi ìdí tí mi ṣe ní báyàn òkú èèyàn 2 years ago
nǹkan tẹ́ sọ yé mi ló máa bá wí. I swear to God. Mo ò ṣe Christian láàrin méjì o. I was trained by Methodist Palm Avenue Mushin. That's my primary school. After yẹn mo bọ́ Sọ́kọ́tà High School. So I'm proud of my roots. So I know myself. I know where I was coming from. And I know where I am at the moment I met. And I can still tell by his great Obatala, I know where I'm going there is forever good. Let's see. àṣẹ o I'll stop it. àṣẹ o ẹ ṣe orúkọ bọdà gbogbo àwọn alẹ́ náà dúpẹ́ lọ́wọ́ yìí Àrídà àṣẹ gbogbo bẹ́ẹ̀ àwọn fún olóṣèlú àgbáyé gbogbo pátá ó àtàwọn dúpẹ́ tó ń lọ́wọ́ wò yìí wá. gbogbo àwọn olóṣèlú àgbáyé dúpẹ́ lọ́wọ́ yìí òṣà onífiwálẹ̀ o láṣẹ Èdùmàrè mo ṣẹlẹ̀ abọ́dọ̀ ẹ̀ làbọ̀ yìí ẹ̀ làbọ̀ yìí bọ́ ṣiṣẹ́.